Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ Ajé, ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2022 tí bàbá wa nínú Olúwa, olùṣọ́ àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni kíyèsí ohun tí ò ń wò. Kíyèsí ohun tí ò ń wò. Bíbélì kíkà wa láòrí nínú ìwé Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 17. Àkọ́sórí wa láòrí nínú ìwé Kọ́ríńtì orí 10 ẹsẹ̀ 6 tí ó kà báyìí pé nǹkan wọ̀nyí sì jẹ́ àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Àlàyé bàbá wa ni èyí. Kíyèsí ohun tí ò ń wò túmọ̀ sí máa ṣọ́ra nípa ohun tí ò ń fún ojú rẹ láti wò. Ṣọ́ra fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara èyí tí ó sábà máa ń gbìnàyá láti ara ohun tí ojú rẹ bá wò. Ṣọ́ra nípa ohun tí o bá gbà láàyè pé kí ó pe àkíyèsí rẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà tí wọ́n ti ọwọ́ bọ inú ẹ̀ṣẹ̀ kí wọ́n lè ní ọrọ̀ látàrí pé wọ́n ti rí àwọn mìíràn nínú ayé tó ṣe ohun kan náà. Kí ni ò ń fún ojú rẹ láàyè láti rí? Àfojúsùn gbòógì fún gbogbo Kìrìsìtẹ́nì ni láti mú ẹran ara rẹ wá sábẹ́ ìdarí ẹ̀mí rẹ. Bí Pọ́ọ̀lù ṣe júwe ní Kọ́ríńtì kínní orí 9 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n èmi ń pọ́n ara mi lójú, mo sì ń mú wá sábẹ́ ìtẹríba pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun, kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù. Ìtakọ̀ngbọ̀n agbára fún ìjẹgàba wà láàrin ara àti ẹ̀mí. Gàlátíà orí 5 ẹsẹ̀ 17. Ìjà yìí ẹ̀wẹ̀, èyí tí ó bá lágbára jùlọ ni yóò di olúborí. Ohun tí o bá ń gbé àfojúsùn rẹ lé ni yóò sọ bóyá ẹ̀mí rẹ ni ò ń fún ní agbára lórí ẹran ara rẹ tàbí ìdàkejì. Tí àfojúsùn rẹ bá wà lórí àwọn ohun tó wà ní ìsàlẹ̀, bí ó bá jẹ́ ohun tí ó dára fún ẹran ara rẹ lò ń lé, a jẹ́ pé ẹran ara rẹ yóò lágbára, òun ni yóò sì máa darí ẹ̀mí rẹ. Ọkàn rẹ àti àfojúsùn rẹ gbọ́dọ̀ wà lórí àwọn ohun tí Ọlọ́run nìkan. Kólósè orí 3 ẹsẹ̀ 1 sí 2. Ọ̀nà méjì ló wà tí a fi lè sọ bóyá àfojúsùn rẹ wà lórí àwọn ohun tí Ọlọ́run tàbí ẹran ara. Ọ̀kan ni bí o ṣe ná owó rẹ. Nígbà tí o bá rí iye owó kan, ṣé ohun tó jẹ ọ́ lógún jùlọ ni níná owó náà fún Ọlọ́run tàbí fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara tìrẹ? Tí o bá gbọ́ pé àìní kan wà ní ilé Ọlọ́run, ṣé o máa ń gbà á bí iṣẹ́ láti lo ohun ìní ọwọ́ rẹ láti bá àìní náà pàdé, àbí o máa hùwà bí ẹni pé àìní náà kò kàn ẹ́? Ọ̀nà mìíràn láti mọ ohun tí ọkàn rẹ gùn lé ni kí o wo àwọn ìlépa rẹ. Bí o bá sọ̀rọ̀ nípa àwọn ìlépa rẹ, ṣé wọ́n wà ní ìbámu pẹ̀lú fífi ògo fún Ọlọ́run tàbí ara rẹ? Kí ni ìdí rẹ̀ tí o fi fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ rẹ? Kí ló dé tí o fi fẹ́ owó sí i? Ṣé láti fi tẹ́ ara rẹ nìkan lọ́rùn ni tàbí láti fi mú ìjọba Ọlọ́run láyé yìí gbòòrò sí i? Ṣàyẹ̀wò àwọn ìlépa rẹ sì rí i dájú pé wọ́n fògo fún Ọlọ́run kì í ṣe ara rẹ. Ìrònúlé lórí. Ṣe àyẹ̀wò fínífíní fún ara rẹ. Ǹjẹ́ o ní àfojúsùn lórí àwọn ohun tí Ọlọ́run tàbí lórí ara rẹ? Ṣe àyẹ̀wò fínífíní fún ara rẹ. Ǹjẹ́ o ní àfojúsùn lórí àwọn ohun tí Ọlọ́run tàbí lórí ara rẹ? Àlàáfíà.